Oludije fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà láti ẹkùn ìdìbò Gúúsù Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP), Mọ́gàjí Ọlásùnkànmí Joseph Tegbe ní ìfarakínra pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Ìbàdàn tí ń ṣe olú-ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Eléyìí tí ẹni tí í ṣe olùdarí ikọ̀ ìpolongo ìbò fún Mọ́gàjí Joseph Tegbe, Ọ̀gbẹ́ni Kazeem Ọláyínká Bíbírè náà wà níkàlẹ̀. Níbi ètò ìfarakínra náà ni Mọ́gàjí Joseph Tegbe ti yanjú àwọn àti máa ṣe bọ rẹ̀ síta àti bí ó ti ṣe bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó fi ka ìwé àti àwọn ìpele tó ti tẹ̀ nínú ayé. Eléyìí tó sì tọ́ka sí pé ohun tó tà wọ́n dìkan láti wá sínú òṣèlú ni bí àwọn tí ó jẹ́ orílẹ̀-èdè tó ti dàgbà sókè bí wọ́n ti ṣe máa ń tàkòtò rẹ̀ nígbàkigbà tí òun bá ní àǹfààní láti ní ìsọ̀rọ̀pọ̀ tàbí ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ fún wọn ìpè báwo ni orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe ní ọlọ́pọlọ pípẹ́ bí eléyìí, orílẹ̀-èdè ọ̀hún ó sì tún mọ wà lọ́wọ́ ẹ̀yìn. Eléyìí ló tà wọ́n dìkan bọ́ sínú òṣèlú tó sì ti gbé àwọn ìgbésẹ̀ lóríṣiríṣi níbi tí ó ti wá tako ọ̀rọ̀ tí àwọn kan máa ń sọ wípé òun ò kí ń ṣe ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ ló ti wá ní bó ni ẹni tí kì í ṣe ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe jẹ mọ́gàjí nílùú Ìbàdàn. Ní tẹ̀síwájú, Mọ́gàjí Joseph Tegbe jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n fàtìlẹ́yìn fún àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú náà nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀. Mọ́gàjí Tegbe tún tẹ̀sọ́wọ́ wájú nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ọ̀hún. Ó ní gbogbo ibikíbi tí òun bá lọ lòun máa ń fọ rere pé ẹgbẹ́ òṣèlú PDP ni kí wọ́n dìbò fún. Àtíkù sì ni ẹni tó wà ní ìgbáradì jùlọ tó sì tún yege nínú gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wà lọ́wọ́ wájú tí wọ́n díje fún ipò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Mọ́gàjí Tegbe wá kéde rẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Mọ́gàjí Tegbe tẹnumọ́ wípé ohun gbogbo ni yóò jẹ́ yíyanjú ṣáájú ètò ìdìbò gbogbogbò. Láì wo tó bá ṣẹlẹ̀, ó ní lẹ́yìn ọ̀rẹyìn oníkálukú ni yóò jẹ́ àǹfààní ìdàgbàsókè tí ẹgbẹ́ òṣèlú PDP yóò mú wá sórílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí àwọn oníròyìn tún bí pé kí nìdí tí ó fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC bọ́ sí inú ẹgbẹ́ òṣèlú PDP, ó jẹ́ kó di mímọ̀ pé òun darapọ̀ mọ́ gómìnà Ṣèyí Mákindé nínú ẹgbẹ́ òṣèlú PDP nítorí pé ó jẹ́ ẹni tí òun faramọ́ jùlọ nínú gbogbo àwọn tí ó jẹ́ olùdíje fún ipò gómìnà nínú ìlànà bó ti ṣe máa ń ṣe àti bí ó ti ṣe ní àkóyawọ́ tó fi mọ́ àti máa ṣe bọ rẹ̀. Nígbà tí ó ní lọ́dún 2018 tóun já mi lórí èròǹgbà dídíje fún ipò gómìnà lásìkò tí wọ́n ń gbèrò láti ṣètò ìdìbò abẹ́nú ní ẹgbẹ́ òṣèlú PDP ti fi tíkẹ́ẹ̀tì ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà bẹ̀ òun, àmọ́ tóun kọ̀ láti gbà nítorí pé òun ò fẹ́ fi ojú olóore gúngi. Ẹni tí ó jẹ́ gómìnà nígbà náà lọ́hùn Abíọ́lá Ajímọ̀bí tó ń díje fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà láti ẹkùn Gúúsù Ọ̀yọ́ lòun ò ṣe fẹ́ láti níta kan gbọ̀ pẹ̀lú rẹ̀. Nígbà tí òun sì dénú ẹgbẹ́ òṣèlú PDP, olóhun tó fojú hàn ní pé ẹgbẹ́ òṣèlú PDP ò ṣetán láti fún Sẹ́nẹ̀tọ̀ Kọ́lá Balógun ní tíkẹ́ẹ̀tì padà, eléyìí tí wọ́n sì ti ń fojú àwọn míì tí wọ́n fẹ́ fún ní tíkẹ́ẹ̀tì ọ̀hún. Kódà ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn tó ṣe gbòógì nínú ìdíje náà, ìyẹn ọ̀mọ̀wé Núrénì Adéníran, ni ó dìídì fínúfíndọ̀ já mi lórí pé òun fẹ́ díje tó sì kó gbogbo ìlànà òṣèlú rẹ̀ tó sì kó lé òun lọ́wọ́. Ó ní bí òun bá jáwé olúborí nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí, òun ṣetán láti ṣàfihàn ìfarajì òun láti mú ìdàgbàsókè wá sí ẹkùn ìdìbò náà. Ètò ìfarakínra náà làwọn oníròyìn ti láǹfààní láti béèrè ìbéèrè lóríṣiríṣi eléyìí tí Mọ́gàjí Joseph Tegbe náà tó sì ń tàkòtò ọ̀rọ̀ padà sí wọn nígbà tó tún tọ́ka sí pé ohun tí ó jẹ òun lógún ni ìdàgbàsókè àwùjọ, ètò ẹ̀kọ́ tó dúró re, ìlera àti ìmọ̀ ẹ̀rọ eléyìí tó dúró déédéé.